Mo kí gbogbo àwa mùsùlùmí lápapọ̀ káàkiri gbogbo àgbáyé. Mo kí gbogbo ẹ̀yin bàbá mi nínú ẹ̀sìn, ìyẹn àáfàá ńláńlá jàǹkànjàǹkàn. Mo fẹ́ rí i pé kò sáfà kékeré torí pé bí mi ti ṣe máa ń ròyìn ẹ̀yin àáfàá ní gbogbo ìgbà tí mi dẹ̀ ní yé sọ ni wípé láti kọ́ iṣẹ́ pé kéèyàn ó máa kéwú ògèrè àdìtú gbogbo ẹ̀ mọ́ra wọn kì í ṣe tí ó rọrùn ni. Gbẹ̀ni tọ́lọ́run bá kọ́ mọ́ tó sì wà lọ́kàn olúwa ẹ̀ láti mọ̀ yóò kúkú mọ̀. Kò ń ṣiṣẹ́ kékeré o, Eric máa fi kọrin gan yí pé iṣẹ́ kékeré kọ́ lórin kéwú kò ń ṣiṣẹ́ kékeré. Ọ̀rọ̀ wà tí mo fẹ́ bá àwa mùsùlùmí sọ. Ọ̀rọ̀ wà mo fẹ́ bá àwa mùsùlùmí sọ. Ẹ rí i pé mi yìí máa sọ lórí ẹ̀sìn Islam, lórí òtítọ́, lórí òdodo. Pàápàá jùlọ ẹ rí i pé ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ gangan awuyewuye oyè lèmọ́mú àgbà ìlú Ògbómọ̀ṣọ́ tí ó dà lórí ìmámù Ọ̀jágbó, ìmámù Yínúsà Ọ̀jágbó. Ẹ rí i pé ló mú mi tara bọ ọ̀rọ̀ nípa ẹ̀sìn Islam lápapọ̀ generally wípé a ò ní lajú kalẹ̀. Pàápàá jùlọ bí mo ṣe wà yìí mi ò ní la ojú kalẹ̀ o bí tí wù kọ́ mọ kí wọ́n tì wá sínú ogun, wọ́n tì wá sínú wàhálà. Torí pé àwọn àáfàá alákatakítí tọ́rọ̀ bá di wàhálà tó di fìtínà tó di bọ́ọ̀lù ọ̀yà mi ẹ má jẹ́ ká tanra wa. Wọn ò bá bẹ́ sílùú òyìnbó kódà Republic of Benin ni wọ́n gbà lọ. Bá ti bọ́ Republic of Benin wọ́n lẹ wíìgì lẹ gbogbo ẹ̀ mọ́ra wọn ṣẹ̀kún oníjà fáàmọ́ wọ́n sì jáde nù gbé orin àwọn Bob Marley dáadáa yẹn ni wọ́n gbé sórí wíìgì wọ́n yé jáde. Ní làwọn wá fi wá tú jáde lọ́gọ̀rọ̀ àwọn àáfàá náà fi jáde àwọn àáfàá ńlá káyọ̀ ọlọ́gbọ́n olóye láwọn tí wọ́n dúró tòtítọ́ tí wọ́n dúró ti òdodo ni wọ́n fi tú jáde wípé ẹ ò ní ba ilẹ̀ Yorùbá yìí jẹ́, ẹ ò sì ní dógun kalẹ̀. Ntágbára yín ò ní ká, tágbára yín ò ní ká rárá tẹ́ da alẹ́ tán tẹ́ wàá họ nígbà yín láàyè láti pé kẹ́ ẹ da sílẹ̀. Ẹ má jẹ́ ká tanra wa, ẹ má jẹ́ ká tanra wa. Oyè ìlú Ògbómọ̀ṣọ́, oyè lèmọ́mú àgbà ìlú Ògbómọ̀ṣọ́ ó tú mẹ́wàá kalẹ̀ ó tú mẹ́wàá kalẹ̀ o. Ẹ má jẹ́ ká tanra kékeré kọ́ ló tú kalẹ̀. Àwọn àáfàá alákatakítí ó fojú wọn hàn gàbádáyà. Kódà àwọn míì tá a gbúrò wọn tẹ́lẹ̀ nípa awuyewuye oyè lèmọ́mú àgbà ìlú Ògbómọ̀ṣọ́, oyè òun gangan tí Yínúsà Ọ̀jágbó tó jágbà lọ́wọ́ àwọn ẹbí Ayílára tí wọ́n ń fà wípé àwọn ọ̀mọ rí bí wọ́n ṣe wá lò pọ̀ máwọn gan òye àwọn tó fi di pé àwọn sì tún kún lẹ́yìn gan tó fi di pé ó gba ọ̀pá àṣẹ lèmọ́mú àgbà ìlú Ògbómọ̀ṣọ́. Gbé kọ́kọ́rọ́ lé lọ́wọ́ ó sáyìn láti wípé lèmọ́mú àgbà ń lòun wá tó di wípé ojú àwọn ẹbí Ayílára tí ń jẹ́ original ó wá hàn kedere, ó là kedere wípé àṣìyàn lèmọ́mù lélẹ́yìí. Àṣìyàn lèmọ́mù lélẹ́yìí o. Eléyìí ó kì í sọmọ bíbí inú ilé àwọn, ìsọmọ bíbí inú ilé àwọn. Wọ́n sọ tí gbogbo ayé gbọ́, wọ́n sì kẹ́hùn sọ̀rọ̀, wọ́n sọ ìnà lókì bí kò máa bọ̀ wá nílé láti wá fira rẹ̀ hàn kò lè yọjú. Oyè lèmọ́mù yìí ń lò mo fẹ́ ní pé láti ibẹ̀ ni gbogbo wàhálà ẹ̀sìn Ìsìláàmù ló ti tú jáde láàrin ara àwọn ọmọ ojúlówó bíbí ìlú Ògbómọ̀ṣọ́ àtàwọn àfáà kọ̀ọ̀kan tí wọ́n jẹ́ alákatakítí. Ó tún wá fi tàn dé àwọn àfáà alákatakítí kan tí ìtúnsọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n tún wà láyìíká Ògbómọ̀ṣọ́. Ó tún wá fi tàn sọ́dọ̀ àwọn àfáà tó tún jìnnà réré s'Ògbómọ̀ṣọ́ tẹ́ pé kálukú ń dá sí ọ̀rọ̀ yẹn lọ́nà tí ò tọ́, lọ́nà tí ò yẹ. Wá tó di pé àwọn ńlá káyì, àwọn ọlọ́gbọ́n,
àwọn tó jẹ́ wípé wọ́n rò àná wọ́n rò ní wọ́n tún ro bọ́lá ṣe ń lọ wípé a gbọ́dọ̀ lajú kalẹ̀ bí nǹkan ṣe ń lọ ká sì máa wò ó ibo lọ̀rọ̀ ìsìláàmù ọjà sí sógun ní bẹ́lẹ̀ báyìí ní làwọn kan kọ́kọ́ fi dìde ní a fi gbéra wọn wá sí ìlú Ògbómọ̀ṣọ́ láti wá bá àwọn tó tọ́ àwọn tó yẹ ọbẹ̀ látòrí àpèrè sọ̀hún bàbá wa ọba Fọlábí Ọláoyè Ọládùnní Gándì Òrùmọgẹgẹ kẹta àwọn ẹbí Ayílára Lèmọ́mù Yínúsà gangan wọ́n sá rìn bó ti yẹ kí wọ́n ó rìn nígbà yẹn kó tó di pé wọ́n tún padà. Láti ìgbà yẹn ni òtítọ́ ti ń fojú hàn bọ̀ wípé ọ̀dà ẹ má jẹ́ ká fà lọ ẹ má jẹ́ ká fà gùn ẹ ń pé kí wọ́n dáríjìn yẹn Yínúsà Ọjàgbó Lèmọ́mù wípé kí wọ́n dáríjìn kí wọ́n dà á pọ̀ mọ́ ọmọ wọn kí wọ́n sọ ọ́ dọ́mọ. Ibi tọ́rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ nìyẹn o. Àgbà tí wọ́n rojọ́ igun kínní rojọ́ wọn bí wọ́n léèrè káàkiri ibẹ̀ ló ti tọ́rọ̀ ti wá fojú hàn wípé kò dájú sáká wípé Lèmọ́mù Yínúsà ojúlówó ọmọ bíbí inú ilé Ayílára ni. Láwọn tó wá ṣe àbẹ̀wò ńgbà yẹn tí wọ́n ṣèwádìí ọ̀rọ̀ ṣùgbọ́n wá rí ìdí ọ̀rọ̀ kedere ọkùnrin wà nù wọn obìnrin wà nù àwọn àfáà yìí wọ́n wá yí sí wípé ẹ dà á pọ̀ mọ́mọ́ yín ẹ adopt ẹ sọ́dọ̀mọ́ ẹ dà á pọ̀ mọ́mọ́ yín ẹ jẹ́ kọ́ mọ bóyè náà lọ ẹ sọ́dọ̀mọ́. Làwọn ẹbí Ayílára fi wá ń fèsì wípé àwọn ò lè sọ́dọ̀mọ́ ọ̀dà ẹ farabalẹ̀. Ogun wàhálà táwọn bàbá tí náà ti ń ṣe bọ̀ látẹ̀yìn táwọn bàbá ń gbà fún bàbá ń gbà fún tó wá dé orí ọmọ tiyín tẹ́yìn náà ṣe nu wàhálà yìí tó wá kú wípé kí àǹfààní wàhálà tẹ̀ ń ṣe àkójọpọ̀ rẹ̀ kó bọ́ sọ́wọ́ àwọn ọmọ yín ṣe gbà á ládùúà kó bọ́ sọ́wọ́ ọmọ ọlọ́mọ kó má bọ́ sọ́wọ́ àwọn ọmọ tiyín ibẹ̀ ló ń kálukú ti kọ́ pé rárá Ọlọ́run ní jẹ́ o Ọlọ́run ní sí Ọlọ́run ní sí tàwọn bẹ́ẹ̀ o wàhálà táwọn bàbá àwọn ṣe bọ̀ làwọn jẹ́ ń sìn yìí wàhálà táwọn náà bá sì ṣe ń sìn yìí àwọn ń gbà aládùúà wípé káwọn ọmọ àwọn jẹ́ kó má bọ́ sọ́wọ́ lọ́wọ́ ẹ sì wá ṣe eré àdúrà fún àwọn wípé oore tí bàbá àwọn fi kalẹ̀ oore táwọn fi kalẹ̀ kó wá bọ́ sọ́wọ́ ọmọ ọlọ́mọ kó má bọ́ sọ́wọ́ ọmọ tàwọn ìbí làwọn ti wá ní ntọ́wà ń bẹ̀nu àwọn ò lè fara mọ́ àwọn ẹbí Ayílára wá sọ̀yẹ fún wọn wípé àwọn ò lè fara mọ́ òfòyè lẹ̀ fáwọn ni kì í sojúlówó ọmọ ọkọ bíbí inú ilé Ayílára ibi wọ́n sọ sí ńgbà yẹn nìyẹn táwọn tó kọ́kọ́ wá fi padà pípadà tí wọ́n wá padà ìgbà tó pẹ́ ẹnìkan lára wọn padà sọ bọ́rọ̀ ti ṣe rí lórí afẹ́fẹ́ wípé bó ṣe rí nìyí. Látẹ̀yìn ìgbà yẹn tọ́rọ̀ yẹn ti wá ṣẹlẹ̀ èmi ò pé èdè àìgbọ́ra ẹni yé pé kò sí láàrin mùsùlùmí àti kìrìsìtẹ́nì ó wà díẹ̀ tẹ́lẹ̀ èmi ò sì pé àìgbọ́ra ẹni yé kò sí láàrin àwọn oníṣẹ̀ṣe àti mùsùlùmí tẹ́lẹ̀ èmi ò já yan rẹ̀ ṣùgbọ́n kò pọ̀ tó ti ẹ̀yìn ìgbà tí Yínúsà gorí oyè tí wàhálà awuyewuye ọmọ inú ilé ni kì í sọ ọmọ inú ilé kò pọ̀ tó bá ń tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tí wàhálà yìí ṣẹlẹ̀ lóríṣiríṣi wá ń jáde lẹ́yìn rẹ̀ ibẹ̀ mo ti wá jókòó ni mo wá rò lọ gbà wípé mùsùlùmí ẹ̀sìn Islam yìí là ń kígbe ó ní gbogbo wa ń kígbe ó ní gbogbo ẹ̀yin àfá jàǹkànjàǹkàn yìí ń kígbe àwọn àfá alákatakítí náà sì dàpọ̀ mọ́ yín láìsí pé yẹn bá wá farabalẹ̀ dáadáa tíyẹn ṣe làákàyè tó gbọ́ wàásí látòkè délẹ̀ tó farabalẹ̀ gbọ́ wàásí láwa tá a kéwù yìí náà wá dúró ọwá dàbí ẹni pé wàásí tá a ti ń gbọ́ bọ̀ láti gbà kékeré tíyẹn wá fi ń kúnra wọn pẹ̀lú tòdí oníbẹ̀rẹ̀ yẹn ti á mọ̀ wípé alákatakítí lélẹ́yìí alákatakítí làáfẹ́ eléyìí àfa àtọ̀dá ni eléyìí àfa tó lè kó wa tí ó wà ọkọ̀ wa
dọ́dọ̀ ànábì Muhammad tá ànábì Muhammad wà gbà sí àrìn lọ́wọ́ ẹ̀ tí ó wà wá dọ́dọ̀ Ọlọ́run ni tí wọ́n wà sí kọ́kọ́rọ́ àlìjánnà tí wọ́n fún kálukú bẹ́ẹ̀ ni irú àwọn àfẹ́ eléyìí. àwọn àfáà dáadáa pọ̀ láyé, àwọn àfáà rere wọ́n pọ̀ láyé wàláhì tàláhì ismabiláhì làṣìláhìláwà tí wọ́n ò lè parẹ́. wo wọn la sì ti dámọ̀ báyìí. àwọn tó jẹ́ kàńdà nínú ráìsì gbogbo wọn náà ti fojú hàn. iná wa mú kí ọ̀rọ̀ awuyewuye oyè lèmọ́mú àgbà ìlú Ògbómọ̀ṣọ́ kó bí ọ̀pọ̀lọpọ̀ síta, kó tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí àwọn àáfàá tí ò dáa, tí ò lótìtọ́, tí ò lódodo, kó tú àṣírí wọn síta. ibẹ̀ ló ti wá hàn sí mi kedere wípé ẹ má jẹ́ ká tanra wa, ẹ má jẹ́ ká tanra wa níwájú ọlọ́ọ̀bá àtẹnìyàn tí yìí pè jẹ́rìí irọ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá yìí tí wọ́n jẹ tí wọ́n mu ló ń kálukú ń sáré, tí wọ́n jẹ sẹ́nu, tí wọ́n mu sẹ́nu, tí wọ́n jẹ nínú ayé, tí wọ́n dà nínú ayé, ipò ni wọ́n ń lé, orúkọ ni wọ́n ń lé, ọlá ni wọ́n ń lé nínú ayé àti bẹ́ẹ̀ 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 lọ. ọ̀nà wo ni wọ́n fẹ́ rìn táwọn kinní yóò fi wá bá wọn pẹ̀lú rọrùn, pẹ̀lú àlàáfíà? ó wá jẹ́ wípé àwọn ò rí òtítọ́, wọn ò ródòdó sọ nínú ayé. ó wá jẹ́ wípé ọ̀nà táwọn ń rìn bọ̀, ọ̀nà bó bá lè dogun kó dogun, bó bá lè di wàhálà kó di wàhálà, ní ibẹ̀ ní àṣírí tí wọ́n ti bò ládùúgbò ó ti gbà níbi ká dún bí ọ̀nà ẹ̀tọ́ yìí. ọ̀nà rọ́, ọ̀nà pákéjì rọ́ ní tí ò rí bẹ́ẹ̀ ká máa pó rí bẹ́ẹ̀. òun lọ́kàn tí wọ́n ti ń balẹ̀, òun làwọn ti ń rí jẹ ni wọ́n ti ń rí mu. ìyẹn ló wá mú mi ronú lọ wípé ibo lẹ̀sìn Islam ń lọ gan. ẹ̀sìn Islam gangan ibo lẹ̀sìn yẹn ń lọ. torí pé ẹ má jẹ́ ká tanra wa, ẹ má jẹ́ ká tanra wa jẹ. ẹ̀sìn Islam kò sí ní tó ṣe, kò yege níbì kankan, kò sì bàjẹ́ níbì kankan, kò ní àléébù kankan níbì kankan bí tí wù kọ́ mọ. ṣùgbọ́n àwọn dẹ́rẹ́bà tí ń wá yìí pọ̀, àwọn dẹ́rẹ́bà tọ́lọ́run fi kọ́kọ́rọ́ rẹ̀ lé lọ́wọ́, ọtí ọlọ́run fi kọ́kọ́rọ́ ẹ̀sìn Islam lé ànábì lọ́wọ́. ànábì wá ṣe dúpílíkéètì tó pọ̀ lọ rẹpẹtẹ, ó wá pín fáwọn àáfàá lórí ilẹ̀ wípé mo bá ní pẹ́ láyé tí n bá pẹ́ o, bí bá tiẹ̀ wá òkìyàn ò sì pẹ́ tó láyé, ìyá ó padà kú ni. ó ti fún wọn kọ́kọ́rọ́. ẹ jẹ́ má bínú. ẹ máa tu ọkọ̀ yìí lọ, ọkọ̀ ẹ̀sìn Islam, lọ́nà tó jẹ́ wípé ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa ọkọ̀ yìí, ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ fi wa ọkọ̀ yìí, ẹ sì make sure wípé ẹ la ọ̀nà tó dáa, ẹ dà á lọ́dà tó dáa, ọ̀dà tó jẹ́ wípé kò ní lè bàjẹ́, tí ò ní sí àwọn potholes lójú ọ̀nà. bá a ṣe ń là á bọ̀ yìí, bá a ṣe ń là á bọ̀ yìí, tá a sì ti là á lọ gbáà, ẹ wá má jẹ́ ó bàjẹ́, ẹ sì mọ́ tún la òmíì lọ. ó jẹ́ ohun tí ànábì fi lé àwọn àfáà lọ́wọ́. àwa táwa ka kéwú báyìí, ọkàn wa wá balẹ̀ wípé nígbà tá a ti rá ànábì mọ́, tá a sì fojú kan lọ́rùn rí báyìí, tá a ti wá ń rẹ́yìn àfáà tó yẹ pé ẹ̀yìn àfáà lè wá ń kà jáde fún wa bí ròyìn ọ̀run ṣe rí, ẹ̀yìn àfáà lè ń kà jáde báyé yìí ṣe rí, ẹ̀yìn àfáà lè wá ń ka gbogbo àwọn ìrìn àjò tá a lè rìn, iṣẹ́ tá a lè ṣe, ọ̀nà tá a lè rìn, sàárà tá a lè ṣe, irú àwẹ̀ tá a lè gbà, bá a ṣe lè yọ sàká sí, bá a ṣe lè kírun sí, bá a ṣe lè hu ìwà rere pẹ̀lú àwọn tó jára wa àtàwọn tí ò jára wa, ìbágbé wa pẹ̀lú aráàlú lápapọ̀ pátápátá, bá a ṣe lè rìn tí ó fi wá jẹ́ wípé a fi bá ojú rere Ọlọ́run pàdé, tínú ànábì náà fi dùn sí wa wípé bó ń ṣe fẹ̀yìn lẹ̀ òun rẹ́yìn fílẹ̀ fáwọn tó dáa. torí pé ẹ má gbàgbé o, nǹkan kan ń bẹ tí a kì í ṣe ìfurasí. wọ́n ń sọ̀rọ̀, ẹ̀yin àfáàná lè fi ṣe wá sí wípé ẹni tó nímọ̀ jù, ẹni tó ní ìmọ̀ jù nínú àwọn tọ́lọ́run dá ni Sátánì. Sátánì ló nímọ̀ jù. ṣùgbọ́n nípa ìgbéraga, ìgbérasẹ́lẹ̀,
lọ́lọ́run fi já ráǹkì rẹ̀. Sórí àárín yẹn èmi ò rántí ẹ̀ dáadáa mọ́ bọ̀ mo ti gbọ́ rí lọ́lọ́run fi já ráǹkì rẹ̀. Ráǹkì rẹ̀ tọ́lọ́run wá já ní ọlọ́run bíi kéèyàn wà ní pírẹsidẹ́ǹtì kí wọ́n wá já wá sí oyè ìsàlẹ̀ pátápátá kó wá jẹ́ pé gbogbo àwọn tí ń tẹríba fún lòun náà máa tẹríba fún ṣe pé wàhálà ni. Wọ́n ní bẹ́ẹ̀ lọ́lẹ́ Sátánì tí wàá tọrọ lọ́wọ́ ọlọ́run wípé ipò tó gbé òun sí yìí òun ọ̀bọ̀ ọjà sí o ṣùgbọ́n òun tọrọ kankan lọ́dọ̀ wọ ọlọ́run wá ní kí ló ń tọrọ bọ́ ọba yìí lè ṣe é fún mi òun ó lérò lẹ́yìn òun ó ní èrò lẹ́yìn láwọn tó lọ dá yìí ẹ̀yìn òun ó tò sí pátá ò ní rí ẹyọ èrò kan lẹ́yìn rẹ̀ ń bá ọlọ́run fà. Ọlọ́run wá ní kí ló ní kóun ó ṣe fún ọ gan nǹkan ẹyọ kan lòun tọrọ nǹkan ẹyọ kan péré nǹkan ẹyọ kan ẹ̀ tó bá sì lè ṣe fóun wá jẹ́ kóun pẹ̀lú rí ọjọ́ bẹ́ẹ̀tì ìwọ tú òun kalẹ̀ kóun lọ sóde ayé tóun bá wá lọ sóde ayé pẹ̀lú agbára ẹyọ kan tóun ọ̀tọ̀ rẹ̀ tó bá ti lè fún òun tó sì jórí jìnnà ìgbà tá à ń bá wá darí padà wá sọ́dọ̀ rẹ̀ tí gbé bá regbé tẹ́gbèrègbè tán láyé táyé lọ súwà táwọn lò lọ́kànrin kése tí ayé bá wá parẹ́ tá à ń bá padà wá sọ́dọ̀ rẹ̀ padà ọ wá rí i pé tó o bá dúró báyìí tó náà bá dúró táwọn àjọ dúró wá. Àwọn àwo ló tò sẹ́yìn ọlọ́run àwọn àwo tó ló tò sẹ́yìn Sátánì ọlọ́run gangan wà á rí wípé òun ò ní èrò lẹ́yìn ju ọlọ́run lọ. Ọlọ́run ní ó tó bẹ́ẹ̀ kí ló ń fẹ́ olóhùn fi agbára gbogbo tó ń bá fẹ́ kó ṣẹlẹ̀ lóde ayé ni kó máa ṣẹlẹ̀ lójú ẹsẹ̀. Agbára yìí ó kéré wájú ọlọ́run àní tóun bá fẹ́ tó bá òun bá ti wò ó pé kó ṣẹlẹ̀ tóun bá ti fẹ́ kí nǹkan ó rí bẹ́ẹ̀ náà ni kó rí ọlọ́run wá fún lágbára yẹn. Bọ̀tọ́lọ́run wá fi yé wípé bó ti lè òkágbára yìí ó bù áyà tó bó ti lè òkágbára yìí kó tún ní agbára tó ọ̀pọ̀ nínú ọlá tó àwọn tó bá jẹ́ tòun gangan ò lè rí wọn mú ò lè borí wọn. Ẹ̀yìn òun báyìí ni wọ́n tò sí gbà ọba padà wá àwọn ò tiẹ̀ lè rérò lọ́dọ̀dẹ̀ ayé ni pé àwọn ò lè rérò mo òun ò rí èrò káwọn ọjọ́ bẹ́ẹ̀ tiẹ̀ wọ́n á jọ bẹ́ẹ̀ tiẹ̀ ọlọ́run túlẹ̀ ó dayé. Ẹ mọ́ wá gbàgbé o ẹ mọ́ gbàgbé o wọ́n ní láyé tá a wà yìí gangan páàjọ ń gbé pẹ̀lú Sátánì ni pé àádìjọ ń gbé pẹ̀lú Sátánì ni àdìjọ ń gbé pẹ̀lú ọlọ́run ni torí táwọn àfáà bá máa sọ wá ní wípé kò síbi tọ́lọ́run ò sí kò sí ibì kankan tẹ́ ẹ lè dárúkọ tọ́lọ́run ò sí ń bẹ̀ wọ́n lọ́lọ́run súnmọ́ wa ju ìsanrun wa lọ ó sì wà pẹ̀lú kálukú ni everywhere. Ẹ mọ́ wá jẹ́ ká tara wa bẹ́ẹ̀ náà wọ́n pe ti Sátánì yìí náà wọ́n ní tíyẹn bá wá agbára dé ààyè kan tó bá fẹ́ fojú kàn gangan wọ́n ní yóò jáde síyàn kí ló ń fẹ́ nǹkan báyìí ló ń fẹ́ yóò sì fún lójú ẹsẹ̀ tí ó sì rí bẹ́ẹ̀. Ẹ wá wò tá bá wá fura sí bí ayé ṣe wà lónìí yìí nǹkan méjì ló ń kọ̀ǹtró ayé ọ̀gá méjì ló ń kọ̀ǹtró ayé ọlọ́run gangan ń kọ̀ǹtró ayé ká mọ́ á gbàgbé òun náà ló tún fún Sátánì lágbára òun ló fún Sátánì lágbára. Tá bá wá wo báyé ṣe ń lọ bí ṣe ń bọ̀ wá látẹ̀yìn ìpasẹ̀ èèyàn nígbà míì ṣe sí èèyàn ó lè mú kíyàn máa fura sáwọn míì wípé tẹ bá ti gbọ́ wípé táwọn èèyàn ń sọ jáde pé àwọn ẹni yóò sì wá sóòótọ́ sí tọ́lọ́ wọ́n sì ń ṣe báyìí ó nítumọ̀ fa ẹ jẹ́ kí n tún ọ̀rọ̀ yẹn sọ. Nísìnyìí ẹ wo tí ń ṣẹlẹ̀ nínú ayé báyìí tẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá kan tàtẹ̀lé pè wọ́n láàfáà àwọn alákatakítí tó jẹ́ wípé ẹnu ara wọn ni wọ́n ń sáré ní táwọn fẹ́ jẹ tí wọ́n fẹ́ mu tí wọ́n fẹ́ jẹ tí wọ́n fẹ́ dà ipò tí wọ́n ń lé nínú ayé òun làwọn ń lé wọ́n kàn fi ẹ̀sìn Islam wọ́n kàn fi ń bojú ni
tó yẹ pé ìhùwàsí wọn gbogbo ìṣesí wọn kò jọ mọ́ ìṣesí Ànábì Muhammad sallallahu alaihi wasallam, kò jọ mọ́ ntọ́lọ́run nífẹ̀ẹ́ sí. Torí ibi táàfà bá ti wà tí àfà ò bá lè sọ òtítọ́ tí ò lè sọ òdodo, kì í sáfà lójú tèmi o, káwórúkọ mi pé ni. Torí ẹni tí ara àwọn tèmi tí mo nígbàgbọ́ sí jù, tí mo sì ní àpọ́nlé fún jù, tí mo sì bẹ̀rù jù láyé, tí mo gbóṣùbà fún ni àwọn àfà. Ẹ̀kọ́ kan tí mo sì kọ́ látara àfà ẹyọ kan péré mo ti kẹ́kọ̀ọ́ yẹn. Àfà ẹyọ kan péré mo ti kọ́ ẹ̀kọ́ yẹn, mo dẹ̀ kéré tí a fi ń sọ̀rọ̀ yẹn. Ọ̀rọ̀ yẹn wá kù lẹ́mìí mi lọ́jọ́ òní. Kódà ọ̀rọ̀ yẹn ti wà lẹ́mìí mi lágbà kékeré ni. Mo kéré gan bọ̀ mo ti gbọ́n. Ìyẹn ni bàbá wa tí wọ́n dolóògbé, Alhaji Adams Lágége, tí wọ́n dá Mọ́ríkàs kalẹ̀. Kọ́lọ́hun kó fọ̀run kẹ́ bàbá, kọ́lọ́hun kó fọ̀run kẹ́ bàbá, kọ́lọ́hun kó mú yẹ̀pẹ̀ aburú kúrò lójú bàbá. Mo kọ́ ẹ̀kọ́ nínú ọ̀rọ̀ ẹyọ kan tí wọ́n lọ ṣẹlẹ̀ sí wọn. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn yẹn mo wá fi kẹ́kọ̀ọ́ lọ gbà lónìí yìí, mo tún ń lo ẹ̀kọ́ yẹn, ó dẹ̀ ń ṣiṣẹ́ fún mi. Màá wá sọ ẹ̀kọ́ yẹn fún wa. Gbogbo wa la mọ̀ bàbá wa MK Abiola, àwọn náà ti dolóògbé, kọ́lọ́hun kó dẹlẹ̀ fún bàbá. A mọ̀ wọ́n. Tí a bá ń dárúkọ olówó lórílẹ̀‐èdè Nàìjíríà tá a wà yìí, tí wọ́n bá fi dárúkọ ení, èjì, ẹ̀ta láì ìgbà tí bàbá MK òfin bẹ láyé, wọ́n dárúkọ bàbá yìí láàrin àwọn mẹ́ta, number 1 to 3, wọ́n dárúkọ bàbá yìí. Láwọn tó ní owó tabua, ní owó gidi, wọ́n á dárúkọ wọn. Wọ́n wá ní bàbá MKO Abiola, wọ́n ṣe àbẹ̀wò sí bàbá wa Shehu Adams Lágége, Ọlọ́run kó fọ̀run kẹ́ bàbá náà, Ọlọ́run kó fọ̀run kẹ́ àwọn méjèèjì. Bí wọ́n ṣe máa ń gbọ́ròyìn bàbá, bí wọ́n ṣe máa ń gbọ́ròyìn bàbá, bóyá wọ́n ti pàdé rí, bóyá wọn ò pàdé rí, àárín yẹn ò yé mi. Wọ́n sáà ni wọ́n yọ sí ọ̀dọ̀ bàbá gangan Lágége, ibi tí bàbá gangan wà nílé kéwú wọn. Wọ́n lé MK Abiola, ó yọ síbẹ̀, ó wá wo gbogbo bẹ̀ yìí ká pátápátá. Wọ́n ló wo àwọn bàbá náà látòkè délẹ̀, ó wo mọ́tò tí wọ́n ń lò, ó wo ilé tí wọ́n ń gbé, ó wo àwọn ilé kéwú tí wọ́n kọ́ sílẹ̀. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé ẹni tọ́lọ́run bá kẹ́ gidi, tọ́lọ́run fún ní owó tó ti jáde lóríṣiríṣi orílẹ̀-èdè, wọ́n ní wọ́n á fojú wo ibẹ̀ yẹn. Ó fẹ́ dàbí ìgbà tó jẹ́ pé mi ò mọ̀ tí mo lè fi wé lójú bí wọ́n ní bàbá wa MKO ṣe wo ibẹ̀ yẹn pé wọ́n á sọ fún bàbá yìí pé àwọn ò tún lè kéwú yìí kọ́. Pàápàá jùlọ ilé tí bàbá ń gbé gangan, àwọn kọ́lé mi fún bàbá nílé àràmọ̀ndà. Pàápàá jùlọ mọ́tò tí bàbá ń lò wọ́n ní 504 ọjọ́ òun ni, ìyẹn bá wọn sí ọ̀rọ̀ àwa yìí, àwa náà dé bá láyé ni. Bàbá 504 ní bàbá ń lò. Wọ́n lẹ́yìn bàbá wa MKO tó ń wo mọ́tò yìí pé wọ́n ra mọ́tò tuntun fún bàbá. Ní tí irú MKO wá lè sọ pé àwọn ra mọ́tò tuntun fún bàbá, kì í sí mọ́tò mẹ́ta ni bàbá ọ̀rá ni bàbá MKO rà fún wọn. Tí wọ́n mọ̀ pé oúnjẹ mọ́ ni bàbá. Oníjàmá èèyàn tí wọ́n pọ̀ tí èsì kékeré, mọ́tò wọn fẹ́ tó 10 sógún tuntun ó sì wọ ọbẹ̀ yẹn pé yes bàbá ẹ gbà. Ibi tá à ń lọ ládé yìí gan o, ibi tí à ń lọ òun ládé yìí. Wọ́n wá ní bàbá ẹni tó bá mọ̀ wọ́n lójú, ìyẹn bàbá wa Shehu Adams Lágége, kọ́lọ́hun kó fọ̀run kẹ́ bàbá. Mo fi tọ̀wọ̀tọ̀ mo fi dárúkọ bá torí pé kódà ọmọ wọn mo tún kéré sí i. Ṣùgbọ́n ìtàn ni ló délẹ̀ bọ́ fẹ́ mú mi sọ ohun rere tí bàbá ṣe tí ó lè parẹ́. Èmi ti gbọ́ tipẹ́tipẹ́, kò ń sọ̀rọ̀ 30 something years mo ti gbọ́rọ̀ yẹn, mo sì kéré. Ó lé 30 something years gan mo ti gbọ́rọ̀ yẹn, ó ti pẹ́ gan, mo kéré gan. Wọ́n ní ibi tí Ọlọ́run kẹ́ bàbá wa MK Abiola dé, gbogbo tí wọ́n ṣàdéhùn yẹn pátá, bàbá ó ṣe jù bẹ́ẹ̀ lọ fún wọn. Wọ́n ó ṣe fún bàbá wa Shehu Adams Lágége, wọ́n ó ṣe bẹ́ẹ̀ jù fún wọn ju tí wọ́n sọ yẹn gan lọ. Torí wọ́n ní pé bàbá wa MK Abiola wọ́n respect bàbá gan, yẹn bàbá wa Shehu Adams Lágége. Wọ́n ní wọ́n pọ́n wọn lé gidi, wọ́n bọ̀wọ̀ fún wọn gidi. Torí pé Ọlọ́run jogún mọ̀ fún bàbá, Ọlọ́run jogún làákàyè fún bàbá, Ọlọ́run jogún òye fún bàbá, Ọlọ́run jogún sùúrù fún bàbá, Ọlọ́run jogún ìwà rẹ̀lẹ̀ fún bàbá. Wọ́n ka kíní yìí lọ́pọ̀ pé Ọlọ́run mọ̀ọ́mọ̀ dá bàbá yìí
sórí ilẹ̀ ayé láti gba orílẹ̀-èdè Nàìjíríà yìí là ni. Ẹ má jẹ́ ká tara wa. Wọ́n nígbà wọ́n sọ gbogbo ẹ̀ tán, wọ́n ṣe bàbá MKO lálejò, wọ́n ṣàti gbogbo tí wọ́n ṣe tán, wọ́n nígbà wọn fẹ́ máa lọ làwọn adárọ̀ kalẹ̀ wípé tọ̀ gbogbo tí bàbá MKO tí wọ́n sọ wọ́n ní try gan, wọ́n dẹ̀ gbìyànjú, àwọn dúpẹ́ lọ́wọ́ wọn. Ṣùgbọ́n báwọn ṣe wà yìí o, bíbí ìṣerí gẹ́lẹ́ ó tẹ́ àwọn lọ́rùn. Bí mo ṣe lanu yìí náà ni o, wọ́n ní gbogbo àwọn tó wà ń bẹ̀ lanu pé wọ́n lé MKO Abíọ́lá gangan lanu pé ìkéde kan máa fẹ́ ká fàyọ ìtọ́ fa ẹnu lílà yẹn. Bàbá wa Shehu Adams Lágége ni wọ́n sọ̀rọ̀ ìtọ́ la ẹnu ń kálukú pé kí wọ́n fẹ́ ra mọ́tò bíi 20 fún yẹn lẹ́ẹ̀kan náà, tí owó tó ti wà ńlẹ̀ ní o, ìsìnkú tí wọ́n lọ yá o, ìsìnkú tí wọ́n lọ yá ni o, tí wọ́n kàn give lójú ẹsẹ̀ tí wọ́n wà tí wọ́n bá fi lè agree lójú ẹsẹ̀ yẹn, àwọn ẹnjìníà tí ọkọ̀ lé yọ síbẹ̀ yẹn, gbódò sọ ma wọ ọbẹ̀ yẹn, katakata ma wọ ọbẹ̀ yẹn, wọ́n ṣí mọ́tò wọlé fún bàbá. Bí wọ́n ṣe bẹ̀rẹ̀ lé kéwọ́n kíkọ́ ni wọ́n bẹ̀rẹ̀ lé gbígbé nílé tí ọmọ wọn. Wọ́n ní bàbá sọ pé àwọn ọ̀fẹ́ èyí tọ́lọ́run ṣe yìí ó ti tó àwọn, ó sì tẹ́ àwọn lọ́rùn. Wọ́n kàn ṣàdúrà wípé káwọn túbọ̀ máa ga. Wọ́n lọ́rọ̀ bá di wò mí ń wò ẹ́. Wọ́n lọ́rọ̀ di wò mí kí n wò ẹ́ because wọ́n ní bàbá wa MK Abíọ́lá wọn ò expect rẹ̀, wọn ò rò ó páwọn lè gbọ́ irú èsì bẹ́ẹ̀ yẹn lẹ́nu bàbá wa Shehu Adams Lágége, kọ́lọ́n kó fọ̀run kẹ́ wọn, kọ́lọ́n kó fọ̀run kẹ́ bàbá wa MK Abíọ́lá náà. Wọ́n ní wọn ò rò kan rẹ̀ rárá kí wọ́n lè gbọ́rú èsì yẹn because ẹni tọ́lọ́run tó ti wà nù ọlá tọ́lọ́run ti kẹ́ tán wá rí i pé àáfàá yìí Ọlọ́run jogún mọ̀ gidi ṣùgbọ́n kò sówó. Wọ́n wá fẹ́ gbé owó yẹn kalẹ̀ ní tabua tí èsì owó díẹ̀, tí èsì dúkìá díẹ̀. Bàbá láwọn ọ̀fẹ́. Ṣé àáfàá kan wà láyé lóde òní yìí? Bàbá jẹ́ ká tanra wa. Ṣé àáfàá ẹyọ kan péré mo ń sọ o, sọ wà lóde ayé lónìí yìí tí wọ́n lè promise ní àwọn nǹkan tí mo sọ lẹ̀ yìí tí ò ní gbà? Ìrùpọ̀ wà. Tó bá wà tó lè sọ pé kò sí o, irú wọn tó wà. Tó bá wà tàbákà ní 1, 2, 3, 4 kò lè ju 5 lọ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá yìí tèmi mọ̀, kò lè ju 5 lọ. Dẹ́yìn wá jẹ́ ká gbọ́rọ̀ kan yẹ̀ wò. Kí ló fà á tí bàbá fi sọ pé àwọn ọ̀fẹ́? Èmi ọmọ wọn rí lójú o, tẹ́lẹ̀ pé mo sọ fún yín pé kékeré mo ti gbọ́rọ̀ yẹn, mo wá fi ànẹ́ Muhammad títóbi Ọlọ́run bá mo fi ṣe ìbúra. Ọjọ́ tí ń kú mo fi ṣe ìbúra, ọjọ́ tí a bí mo fi ṣe ìbúra. Mo ti gbọ́rọ̀ yìí tipẹ́tipẹ́, èdè pé bá mo ṣe ń fọ́ jìrọ́nsìn yìí, mo ti gbọ́ tipẹ́ kékeré ni pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ti sọ lójú wa rí. Kí ló fà á tí bàbá fi kọ gbogbo ọlá tí bàbá wa MKO Abíọ́lá tí a fẹ́ ṣe fún wọn pẹ̀lú ọgbọ́n ọmọdé tèmi, pẹ̀lú làákàyè tèmi? Mo wá gbé yẹ̀wò wípé kí ló lè mú ká pè mí gangan ni, kí ló lè mú mi kọrú nǹkan yẹn, ọlá ńláńlá yẹn? Àkọ́kọ́ ní tèmi rò ń bẹ̀ ni wípé ẹni tó bá fẹ́ sọ òtítọ́, tó fẹ́ sọ òdodo látòkè délẹ̀, tí ò ní sẹ́ni tó lè bẹ̀ wò, tí ò ní sẹ́ni tó lè dá lẹ́nu kọ́ wípé o gbọ́dọ̀ sòtítọ́ tó ń sọ mọ́, òdodo tó ń sọ ò gbọ́dọ̀ sọ mọ́, tàbí gbé gbọ̀nà báyìí, tí ò ní steering rárá, tí ò ní control lọ́dọ̀ anybody, tí remote control wọn ò ní sí lọ́wọ́ ẹnì kankan. Nípa òtítọ́ ni mi ń sọ o, ẹ má sì mí gbọ́ o. Òtítọ́ òdodo òun lè mi ń sọ. Kò sí bí ẹ ti fẹ́ tóbi tó nú ayé, remote control yẹn gbọ́dọ̀ wà lọ́wọ́ ẹnìkan. Àwọn bàbá wa tí wọ́n ń sọ̀rọ̀ wọn, bàbá wa Shehu Adams Lágége, ó lè jẹ́ pé lọ́wọ́ ìyàwó, ó lè jẹ́ pé lọ́wọ́ ọmọ, ó lè jẹ́ pé lọ́wọ́ ọmọ àtìyàwó, ó lè jẹ́ pé lọ́wọ́ àwọn àáfàá bíi 2 àbí 3 tàtúnjọ́ ọmọ kéwú wọn, tí ó máa yá àwọn yẹn lẹ́nu pé àní tó bá bá àáfàá sọ̀rọ̀ tí wọn ò bá gbọ́, kí ṣe nǹkan aburú là ń sọ yìí, òkè pé ṣe nǹkan aburú ni o. Tó bá bá wọn sọ nǹkan báyìí, tó bá bá wọn sọ nǹkan báyìí tí wọn ò bá gbà, ọ̀rọ̀ àpè àáfàá lágbájá,
ṣàlàyé everything fáfà lágbájá ọ̀ ṣàlàyé fún àkọ́bí wọn lọ́mọ bóyá ọmọkùnrin ni ṣàlàyé fẹ́ nìyẹn ọ̀ ìyàwó àkọ́kọ́ fẹ́ wọn ṣàlàyé fún wọn kápẹ́ ìyàwó méjì àbí mẹ́ta wọn ní tàbí ọ̀kan torí ọmọ ìyàwó tí wọ́n ní kápẹ́ ìyàwó kan náà ni pé wọ́n lọ bá màmá wa lọ bẹ́lẹ̀ hà wọ́n ṣàlàyé látòkè délẹ̀ bóyá bàbá ọmọ ọ ni ọmọ bàbá fa bàbá yìí kàn gba nǹkan lọ́wọ́ èèyàn ní ha ọmọ bàbá yìí sun lójú kòkòrò bá ń fa kìí ṣe pé bàbá lówó o kìí ṣe pé bàbá lọ́lá ṣùgbọ́n bàbá kú gbogbo ayé yìí kò fẹ́ fún bàbá kan wù ọ́ báyìí ni pé wọ́n wò ó tó mú wá pé sówó tó gbé wá náà nìyí tọ̀ wọ́n wà tún yiri owó ń wọ̀ tẹ́kọ̀ wọ́n tó lówó gan ló sì wá máa bí ọ wípé bàbá àti ẹ máa fi mí ṣe fáàrí lórí pé mo fẹ́ bùn lówó ni kìí ṣe fáàrí kò kí ń ṣe fáàrí rárá lójú àwọn ẹ̀dá ló jọ pé fáàrí ni ọdẹ ẹni téèyàn ọ̀mọ̀ rí tó sì mú meat pie package one tó dẹ̀ gbé wá fún yàn lójú ẹsẹ̀ pé gbà ẹ máa jẹ́ sẹ́kàn kí bẹnu náà ni ẹ̀ ń tẹ́ mọ̀ rí rárá tẹ́ mọ̀ bí ó ti já wá àwọn èèyàn gbà wọ́n jẹ lásìkò yìí o torí bí ti bàbá wa Tinubu ti ń bẹ ńlẹ̀ yìí gan ẹlòmíì ò ti jẹ tán kan kó tó rántí pé tóun ò ti jẹ oògùn eku mọ́ tàbí òun ò ti jẹ májèlé mọ́ ẹ wà nìyẹn so bàbá wa jẹ́ onílàákàyè tó jẹ́ pé owó ò wọ̀ wọ́n lójú dúkìá kankan kò wọ̀ wọ́n lójú èmi ọmọ wọn lójú bọ̀ bẹ́ẹ̀ ṣe ròyìn wọn fáwọn nígbà kékeré torí wọn ní pé àyà ká MK Abiola gangan yìí pé adúrò ogun tó ń fẹ́ ṣe yìí kó ń fẹ́ fi ṣe fún bàbá lóun ọ̀fẹ́ kìí ṣe ti ìgbéraga wọn fi sọ kí wọ́n àti sọ ní sọ wípé mo nírú rẹ̀ àbí mo lówó tí mo lè fi ṣe ṣùgbọ́n wọ́n sọ ní sọ àpọ́nlé wọ́n dẹ̀ sọ ní sọ ọ̀wọ̀ fún bàbá MK Abiola pé èyí tọ́lọ̀ ń ṣe fáwọn yìí ó tẹ́ àwọn lọ́rùn kí ló lè fà á in tó lè fà á ni wípé wọ́n fẹ́ kí remote control àwọn pàápàá jùlọ lórí wáàsí pàápàá jùlọ lórí òtítọ́ àti òdodo àwọn nǹkan méjì tèmi rí ń bẹ nìyẹn tí a bá ń ṣe wáàsí wọn kọ́ má sẹ́ni tó lè dá wọn lọ́wọ́ rẹ̀ kọ́ pé bí mò ń ṣe wáàsí mi ọgbà ẹ̀yà ẹ̀bẹ́ǹdì rẹ̀ ẹ̀ má sọ̀rọ̀ lọ́bẹ̀ ẹ̀ mọ́ tàbí tí a bá ń sọ̀rọ̀ tó jẹ́ òtítọ́ tó jẹ́ òdodo tí wọ́n ń là kalẹ̀ gẹ́gẹ́ bá sí mọ́ bàbá bá sí kẹ́nìkan kan pè wọ́n pẹ̀lú fóònù pé ẹ mẹ́nu kò lè rọ̀rọ̀ yẹn o 10 million wà nílẹ̀ wọ́n máa gbé ẹ fún alákàtà báyìí kọ́ má sí irun tọ́jọ́rù yẹn onírú wọn èéfi gba owó lọ́wọ́ ẹnìkan kan nírú wọn owó kì í wọ̀ wọ́n lójú ọlá kan ò kì í wọ̀ wọ́n lójú kò sí tó lè gbé déwájú irú wọn kò sí nǹkan mèremère tẹ́lẹ̀ gbé déwájú irú wọn àwọn kan wò ní bíntín because àwọn mọ̀ wípé material things táwọn èèyàn ń kó wá yìí kò sí ọmọ ẹ̀dá ayé kan tó lè fún ọ ní nǹkan kan tí ò ní retí nǹkan kan lórí ẹ̀ ẹ jẹ́ ká jọ reason papọ̀ ẹ jẹ́ ká jọ rò papọ̀ kò sí ẹ̀dá alààyè kan tó lè bù ẹ́ mọ́tò títún gàbádáyà tó tọrọ lọ́wọ́ ẹ̀ kó dẹ̀ bù ẹ́ mọ́tò if care is not taken wàá padà di ẹrú ẹni yẹn ó lè fún ẹ mọ́tò yẹn last year kó di after 6 months káwọn ìgbésẹ̀ kan máa wáyé àsọdọ̀ ọ̀dọ̀ lágbájá lẹ̀ ń lọ ọ̀dọ̀ lágbájá ni wọ́n mọ̀ pé ọ́fíìsì ẹ kíyàn tó wọ ọ́fíìsì ẹ ó máa gba tíkẹ́ẹ̀tì 1000 naira mo fi ṣàkàwé ni o kí wọ́n tó rí ẹ lójú báyìí ẹni wọ́n bò mọ́tò mọ́ sọ o kí wọ́n tó bò mọ́tò gan ní tí operating system yẹn bọ̀ wá kẹ́ tó fojú kan lọ́fíìsì ẹ gba tíkẹ́ẹ̀tì 1000 tẹ́ bá ti wá gba tíkẹ́ẹ̀tì yẹn ẹ fojú kan gbogbo tó tẹ́ bá wá tẹ́ bá ti wọ ọbẹ̀ yọba yín sọ̀fọ̀ ẹ jáde padà kò wá fi 1000 yẹn ṣeré tẹ́ bá wá wọnú ọ́fíìsì lọ bá a yọ wá ṣe ń lórí 1 million ṣùgbọ́n 1000 tí ń gbà yẹn kò fi spare anybody ṣàwàdà àkàwé mo fi ṣe o just for example irú ẹni tó wá pò mọ́tò ní nǹkan bíi 6 months ago tó pò ní mọ́tò ní nǹkan bíi last year àbí tó kọ́lé ńlá fún millions of people wá láwọn ń lọ sọ́dọ̀ ẹni tí wọ́n pò mọ́tò jọ sí yẹn wọ́n dẹ̀ mọ̀ pé wọ́n gba tíkẹ́ẹ̀tì wá 1000 ó wá kọ lẹ́tà ní ọlọ́gbọ́tọ̀ aṣíwájú gbogbo yìí dàyà ìgbà tẹ́ bá ti dọ̀wọ́ ẹ fún lẹ́tà tó bá ti rí orúkọ mi ń bẹ̀ ibi mo bá dàrẹ́tì ẹ̀ sí ní ọ̀nà
kéde pé kí wọ́n dàrẹ́ tìyàn lọ́ba di o òwe dẹ̀ ni mò ń fọ̀rọ̀ yí pa o kéde pé kí wọ́n sọ pé lọ báyìí ní tó lè ń bẹ̀ ọ ibi tí wọ́n ò fẹ́ lọ ibi tọ́lọ́run ò nífẹ̀ẹ́ sí pé kó o lọ ọlọ́run gangan ò lè ẹ́fà advice yẹn pé irú rèé anabi Muhammad sallallahu alaihi wasallam kò nífẹ̀ẹ́ sáàrin yẹn àáfà àgbà tó bá dúró pé tó dúró dáadáa látòkè délẹ̀ kò gbọ́dọ̀ rí irú rìn yẹn ìrìn ìdọ̀tí yẹn kó wá kọ lẹ́tà lé àwọn nǹkan lọ pé tọ̀ káàfà rí irú rìn yẹn ṣé màá pẹ́ni tó ti gba oore sẹ́yìn tó ti lo oore yẹn dédàjì títí ń gbénu ilé tí a ti kọ́lé kéwú fún tí a ti ra mọ́tò fún rẹpẹtẹ tí a ti fún ní àìmọye owó tí lẹ́tà bá ti wá sọ́dọ̀ wọn ẹ gbàgbé ẹ̀ ọ̀tọ̀ ni tó ní lọ́kàn láti ṣe yóò dá tiẹ̀ sẹ́gbẹ̀ẹ́ tinú lẹ́tà yẹn ni a mú ṣe ó wá lè jẹ́ pé tí ọ̀tẹ́ òun gangan lọ́rùn inú ń ṣẹlẹ̀ nínú ayé ìsìn o inú ń ṣẹlẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì o because ẹni tí owó iṣẹ́ tóun gangan ṣe tí ọba jọ ọ́ lójú iṣẹ́ tara rẹ̀ tó ń ṣe tówó rẹ̀ ọjọ́ lójú ọwọ́ wọn bá kéékèèké tó ń rí yẹn ọ̀válù rẹ̀ ọ̀tẹ́ lọ́rùn kò wú ọwọ́ abẹ́ máa ẹnìkan gẹ́gẹ́ bí ẹ ṣe ń chátà àwọn èèyàn lórí íńtánẹ́ẹ̀tì pé yẹn máa bú ẹni tẹ́mọ̀ rí wọ́n kàn kọ script fún wọn ni ọ̀kan kan fóònù ẹ̀ pé tọ̀ sọ pé lágbájá ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ó lè ní iwájú ilé rẹ̀ náà wọ́n ti wá yìnbọn pa wọ́n gbogbo oríṣiríṣi iṣẹ́ bẹ́ẹ̀ wọ́n kàn sá pé ọ̀kan lára àwọn tí wọ́n ń sanwó fún yẹn ni àwọn olójú kòkòrò ẹni tí ó mọ̀ rí rárá tí ò rí rí nínú ayé tí wọ́n dẹ̀ fún ní information pa ẹ̀ pé kó máa sọ̀rọ̀ jáde lórí íńtánẹ́ẹ̀tì kí gbogbo ayé máa gbọ́ wípé olè lẹ́nìyẹn olè làwọn ọmọ rẹ̀ oníṣìná níyàwó rẹ̀ àkọ́bí rẹ̀ kìí sòun ló ní ìkejì rẹ̀ kìí sòun ló ní ẹlẹ́ẹ̀kẹta gan àbúrò rẹ̀ ló bí fún ẹni tí èyí tẹ́niyẹn ò mọ̀ rí ni o tí ó mọ̀ ìyàwó ẹ̀rí tí ó mọ̀ àwọn ọmọ wọ́n dẹ̀ fóun ní script pé kó máa ba ẹni yẹn jẹ́ lórí íńtánẹ́ẹ̀tì ṣẹ́rí pé sẹ́tọ́ lágbára ni so òun ní àwọn bàbá wa Shehu Adams Lágége àwọn ti rò ó ju bó ṣe yẹ lọ àwọn ti rò ó jìnnà ju bí bàbá MKO ṣe rò ó lọ so ẹni tó bá fẹ́ ṣe wáàsí lọ́nà tó tọ́ lọ́nà tó yẹ ẹni tó bá fẹ́ sọ òtítọ́ látòkè délẹ̀ tó fẹ́ dúró sórí òtítọ́ yẹn ní gbogbo ìgbà ní gbogbo àsìkò níwájú ẹnikẹ́ni tí òtítọ́ yẹn òtítọ́ àtòrò ẹ kò ní fi lẹ́nu láti sọ ẹ wo bàbá wa Alhaji Muyideen Ajani Bello lọ́kọ́ fọ̀rùn kẹ́ wọn ibi gọ́ọ̀mẹ̀ntì ti gbé wọn láìmọye gbà rí lórí òtítọ́ àtòdodo wọ́n sì ń borí ìjọba mo tó fà wọn náà example àwọn àfáàfáà mi náà tún wà lórílẹ̀ ẹ̀ ń sẹ́ pé wọ́n ń sọ òtítọ́ tí wọ́n ń sọ lórí tí wọ́n dúró lórí rẹ̀ ṣùgbọ́n wọn ò pọ̀ àwọn onírọ́ yìí lọ́pọ̀ jù ẹ wo àárín yẹn ni mo fi wá wò wípé ibi tí àwọn àáfàá alákatakítí yìí ti ń gbé ọ̀rọ̀ ẹ̀sìn Islam lọ tí wọn ò padà ní dá ogun kalẹ̀ tí wọn ò padà ní dá ogun sílẹ̀ nílẹ̀ Yorùbá yìí tí wọn ò padà ní tà wá kí wọ́n jẹ́ kí àwọn àjèjì kí wọ́n ṣí wọlé kí wọ́n jọba lé wa lórí ibi tọ́rọ̀ ń lọ yìí ìlú mú tí irú mi yìí mi kì í ṣàfà ìlú mú kémi náà máa sọ̀rọ̀ ń pa ẹ o because ó ń bọ̀ lókè ayé ijó ohun àwọn láńdẹ́ẹ̀dẹ̀ ìyá mójútó ni láyè sí yìí o ẹ má jẹ́ ká tara wa because àwọn tó ń hùwà yìí ò dáa dúró tí wọ́n ń rí òtítọ́ tí wọ́n ń pè nírọ́ tí wọ́n ń rírọ́ tí wọ́n ń pè lótìtọ́ àtòdodo tí wọ́n ń tako gbogbo àwọn àáfàá gidi àwọn àáfàá rere tí wọ́n dúró lórí òtítọ́ tí wọ́n dúró lórí òdodo tí wọ́n sì ń ṣẹ̀rù bà wọ́n tó jẹ́ wípé ẹni tí ó ṣẹ̀ tí ó máa tọrọ àforíjì ìpè kan ọjọ́ kan má bínú lẹ́ni tí ó ṣẹ̀ wọ́n ta ló mọ tí wọ́n ń dánwò lábẹ́lẹ̀ ta ló mọ ọ̀rọ̀ tí wọ́n ń sọ sí wọn ta ló mọ irú kọ́ọ̀lù tí wọ́n ń gbà tó mú kí ẹ̀rù kó máa ba oníkálukú. dẹ́n kí ló fẹ́ fà tó jẹ́ wípé lórí íńtánẹ́ẹ̀tì yìí àwa mùsùlùmí mo fẹ́ rí sí báyìí o èmi ò pé kò sínú àwọn ẹlẹ́sìn mi o bọ̀ nínú ẹ̀sìn Islam mo ti rí jù báyìí inú ẹ̀sìn Islam ni mo ti rí jù tó jẹ́ wípé àlùkùrá tẹ́lẹ̀ gbé dání yìí tíra àdìtì tẹ́lẹ̀ gbé dání tíra àwọn àfáà tẹ́lẹ̀ gbé dání yìí ìtẹ́nìkan bá kà jáde ń sìn yìí tó bá sọ jáde tí mistake bá tiẹ̀ wà ẹ pè lábẹ́lẹ̀ ẹ jọ sọ lábẹ́lẹ̀ á wá di wípé àtakò ẹ wá ń sọ ara yín pàápàá jùlọ
wọ́n ti fẹ́ pín sí oríṣi méjì. Àwọn tí ń sòótọ́ wà ń gùn kan, àwọn tí ń parọ́ pọ̀ bìbà lẹ́gbẹ̀ẹ́ kejì. Táwọn kan bá sọ̀rọ̀ kan, àwọn eléyìí ó takò. Then àwọn wáàsí tí ó le tí wọ́n rí òtítọ́ báyìí tí wọ́n sì máa bóyá kí wọ́n wá dín fíwáàsì ní o, bóyá kí owó náà wọ́n lé lórí íńtánẹ́ẹ̀tì ni kò yéèyàn rárá o, kò yéèyàn o, because ẹlòmíà kan sọ̀rọ̀ míì tí ó fi ṣe wáàsí lórí íńtánẹ́ẹ̀tì tẹ́mọ̀ wá òpin ẹni tí ò já àfa àgàn wípé báwo lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí, báwo lẹ ṣe ń ṣe wáàsí báyìí. Àwọn àfẹ́ ẹgbẹ́ ara rẹ̀ wọ́n á tún máa try láti pè é sọ́nà, irú wọn ò ní gbà o. Màá fi fọ́nrán kan hàn yín sìn, màá fi hàn yín kẹ́ ẹ wò ó, ká kọ́gbọ́n bẹ́ẹ̀, ká kọ́gbọ́n. Ibo láyé yìí ń lọ, ibo lẹ́yìn àfa ń wà wá lọ, ibo ni ẹ̀ ń wà wá lọ gan láwọn àfa alákatakítí. Inú mi dẹ̀ dùn, àwọn àfa onílàákàyè ti dìde sí wọn, wọ́n ti dìde o, wọ́n ti dìde. Ẹ jẹ́ ká lọ ká wo fọ́nrán yìí ká gbádùn ẹ̀. Wọ́n á ṣètáni ẹni tó máa ń mú màláíkà láì ní wọlé tájá wà. Ẹ̀ǹgbà tọ́lọ́run sọ wípé àwọn kèfèrí lòun ṣe lé ilé ẹ̀tọ́ fún o wípé kí wọ́n máa lo ajá o. Ẹ̀yin mùsùlùmí ẹ̀ gbọ́dọ̀ dé díẹ̀. Àwọn màláíkà ò ní wọ̀lú tájá bá wà. Sọ Ọlọ́run sì dá ẹ̀tọ́ wá wípé ajá dúdú, ológbò dúdú ńkọ́. So àṣetánì tájá dúdú bá já ṣetánì tẹ́ pa gbogbo ẹ̀ múra ẹ̀ ti pa gbogbo àwọn ológbò dúdú. Ẹ bá ní ara àwọn nǹkan tá à ń gbọ́n nínú àwọn àdìsí òun làwọn ẹlòmíì bí ti bẹ̀rẹ̀ làpèjúwe tí mo fẹ́ fún yín. Mo ní Ọlọ́run fúnra ẹ̀ ló àjáza ajá lílò. Ká lo ajá inú Suratul Maida ní padà lọ́bẹ̀. Ní àlàyé tá a ṣe kí gbogbo ayé lè bá a gbọ́ fúnra ara Ọlọ́run ló ṣe lẹ́tọ̀ọ́ láti ní ká lo ajá láti fi dẹdẹ. Ẹ̀sọ́ bẹ́ẹ̀ mi lọ máa takò ní Bal-Qur'ani ni. Ajá tó fẹ́ lò tó fẹ́ kọ́ mukallabina ṣe ó jìnnà sájà ajá ò ní gbé ní ilé ẹ̀. Ajá tá a ti dẹdẹ ṣe yóò wá jìnnà sí wa ní ìlú ìlú wa gbé ní ilé. Aya 4 Suratul Maida. Ọlọ́run tó ní olo ajá kò sí. Yas'alunaka madha uhilla lahum. Kul uhilla lakum at-tayyibatu wa ma 'allamtum minal jawarih. minal jawarih mukallibina tu'allimunahunna mimma 'allamakumullah. Mukallibina ajá kọ́ ni kálíbù ni. Òkè méjì bóyá wọ́n lè bá mi tú sí nǹkan mi, bóyá ológbò lọ́lọ́run sì ń dárúkọ ń bẹ̀. Bóyá ológbò lọ́lọ́run dárúkọ ń bẹ̀ ni wá ṣàlàyé. Tẹ́mi bá jẹ́ bàbá alájá, ajá sí pé òun sọ pé Al-Qur'ani Ọlọ́run gan bàbá alájá. Ẹni tó wà ń bẹ̀ nù ni ọ̀rọ̀ mi mo sọ ní àbọ̀rọ̀ Ọlọ́run. Ó ní mukallibina àwọn ajá tẹ tírénì tẹ ń lò, ẹni tó ń lo ajá. Tu'allimunahunna mimma 'allamakumullah. Tí ó máa kọ́ tẹ́ máa kọ́ ní ẹ̀kọ́ nínú tọ́lọ́wọ́n bá kọ́ yín mọ̀. Fakulu. Ó ní tírénì ajá ò ní gbélé rẹ̀ kó tó tírénì. Sájà ò ní gbénu ilé kó tó di pa máa tírénì ẹ̀. Ó ní súnmọ́ kò ní súnmọ́ ẹ̀ kó tó tírénì rẹ̀. Òkèèrè lèyàn ti ń tírénì ajá. Sókèèrè lèyàn máa ti tírénì ajá ni. Kò ní gbélé rẹ̀. So kí ló máa mú àṣetánì ẹni tó máa mú màláíkà láì ní wọlé tájá wà. Ẹ̀ǹgbà tọ́lọ́run sọ wípé àwọn kèfèrí lòun ṣe lé ilé ẹ̀tọ́ fún o wípé kí wọ́n máa lo ajá o. Ẹ̀yin mùsùlùmí ẹ̀ gbọ́dọ̀ dé díẹ̀. Àwọn màláíkà ò ní wọ̀lú tájá bá wà. Sọ Ọlọ́run sì dá ẹ̀tọ́ wá wípé ajá dúdú, ológbò dúdú ńkọ́.
so àṣetánì tájá dúdú bá já ṣetánì tẹ́ pa gbogbo ẹ̀ múra ẹ̀ ti pa gbogbo àwọn ológbò dúdú. ẹnìkan wá ní ṣéwà ádámù sọ bàbá òun sọ fóun wípé ṣéwà ádámù ó pera ẹ̀ ní àáfà olólógbò bí wọ́n ṣe é darí wá yàrú nù. wọ́n ti dọ̀rọ̀ rú nìyẹn. àìkúrò ń di ìtàrán wọ́n tún dá mi sí pé aláwọn rìwáyà tí ò da àṣìgbọ́ àṣìgbà tí bàbá bá sọ bẹ́ẹ̀ yìí pé bí àáfà ológbò lèmi àáfà ológbò wọ́n sọ pé àáfà olólógbò àpọ̀wọ̀ láwọn olólógbò àwọn ní àfọ́ olólógbò làwọn àfọ́ ológbò pé ológbò làwọn ẹni tó jọ ológbò níbi àṣà jẹ ẹni tó jọ ológbò ní àwọn níbi àṣà jẹ àwọn oníjẹjẹkújẹ àwọn tó bá gbé nǹkan wá fáwọn àwọn ó yẹ ọ wò dáadáa Allahu Akbar báwọn tó gbà torí pé ológbò mo bá fún un lóúnjẹ yóò fi run mú wò báyìí. Allahu Akbar rahimahullah bí wọ́n ti wí nìyẹn lójú wa yìí ni kì í ṣe ọ̀rọ̀ ìtàn pé bí wọ́n bá gbé nǹkan wá fún mi ń yẹ̀ wò tó ara àbò ni wọ́n iṣẹ́ kí ló ń ṣe. Allahu Akbar rahimahullah Allahu Akbar kì í ṣe ẹni tí rí tán gbé nǹkan wá fún tí bẹ́ mọ́ tí bẹ́ mọ́ ológbò yìí bẹ́ lu oúnjẹ. Allahu Akbar so ológbò ẹ bá fún nìkan yóò ṣe fáàrí sí yóò wò báyìí Allahu Akbar yóò wò báyìí yóò fi irun yóò tún fi irun mú lójú ẹni tó gbé fún un. ìtumọ̀ ẹ̀ nìyẹn tẹ̀sí bíhù ni inshallah ara àṣìgbọ́ta wínú ni. dẹ́n mo tún fẹ́ ká ṣe àgbéyẹ̀wò nǹkan kan o nínú ẹ̀sìn Islam àwọn àáfàá kan wá dúró nídùú wípé kò tiẹ̀ fẹ́ ká wọn ò fẹ́ ká ṣe ìrànlọ́wọ́ fún mùsùlùmí kankan bí tí wù kọ́ mọ wọn ò fẹ́ kí ìrànlọ́wọ́ kankan kó wá látọwọ́ àáfàá ní o sọ́wọ́ àáfàá kejì látọwọ́ àwọn àáfàá ní sọ́wọ́ àwọn tí a kéwú látọ̀dọ̀ àwọn àáfàá ní sọ́dọ̀ àwọn tó kọ̀ọ̀kan tó bá níṣòro tẹ́ bá sọ eléyìí wọ́n ní kùránì ní ọ̀dà tẹ́ bá sọ tọ̀hún wọ́n lálù kùránì ní ọ̀dà tẹ́ bá sọ wá wọ́n lálù kùránì ní ọ̀dà. kí dẹ̀ ni tí mo fẹ́ fàyọ ọ̀rọ̀ nípa ìwòsàn ewé ọmọ tó jẹ́ pé àwọn bàbá wa nílẹ̀ Yorùbá lọ́lọ́run fi ta wọ́n lọ́rẹ kó tó di pé àwọn òyìnbó dé torí bá ń fọyàn ó ní ewé tí wọ́n jà tí kankan bá ṣẹlẹ̀ ó léwé tí wọ́n jà oríṣiríṣi àwọn ewé yìí oríṣiríṣi àwọn egbò oríṣiríṣi àwọn egbòogi èló wúlò tí wọ́n fi ń ṣe oríṣiríṣi àgbo fún wa tí wọ́n fi ń ṣe oríṣiríṣi ìrànlọ́wọ́ fún wa ìgbà tẹ́sìn Islam yìí dé tẹ́sìn Christianity dé ló di pé wọ́n ń ba gbogbo ẹ̀ jẹ́ pé eléyìí ọ̀dà tọ̀hún ọ̀dà ìwà ọ̀dà ẹ̀yìn ọ̀dà gbọ́wá da yóò di níta wà ń sìn yìí wọ́n wá fẹ́ jù wálẹ̀ kólóńbó kọ́mọ́ sí ọ̀nà kankan tá a lè rìn tá a lè fi ṣe ìrànlọ́wọ́ kankan fúnra wa kódà kéèyàn ọmọ rìn lọ kó fẹsẹ̀ kọ kéèkan kẹsẹ̀ rí ó sì bó kó máa ṣẹ̀jẹ̀ kó má sí ọ̀nà kankan tí ìran Yorùbá lè rìn láti ṣèrànlọ́wọ́ fún ẹni bẹ́ẹ̀ a ti rí ibi tọ́lọ́run fún wa lágbára dé tọ́lọ́run bò wá láti rí nílẹ̀ Yorùbá tí ẹlòmíín bá kán lápá tàbọ̀ kán lẹ́sẹ̀ kọ́lọ́mọ jẹ́ ká rí tí a bá gbé lọ fáwọn olóyìnbó pé wọ́n ó wò nígbà míì ń bẹ ẹlòmíín lè lọ́dún 3 lórí bẹ́ẹ̀dì ẹlòmíín lè lọ́dún 2 lórí bẹ́ẹ̀dì ó lè padà dìde tí ó rìn ṣùgbọ́n tá a bá wo ọlá tí àwọn òye tí Ọlọ́run ṣe fáwọn bàbá wa
téèyàn bá jáàmù lórí máṣíìnì ni o àbọ̀ jábọ́ níbì kan ni o ó wá kán lẹ́sẹ̀ àbọ̀ kán lọ́wọ́. Ọlọ́run fún wọn lágbára débi wípé àwọn àṣírí yẹn Ọlọ́run fi hàn wọ́n. Wọ́n á dè é, wọ́n á ṣe bó ti tọ́, wọ́n á ṣe bó ti yẹ. Ìṣeéṣe ọmọdé oṣù mẹ́ta oṣù mẹ́rin lọ. Irú ẹni bí ó padà dìde tí ó máa fẹsẹ̀ náà rìn. Irú ẹni bí ó padà dìde tí ó máa rọwọ́ náà lò. Kódà àwọn kan sọ débi wípé tí ìka bá gé tó gé bọ́lẹ̀ tí wọ́n bá rí ìsàpadà. Ọlọ́run tóbi lọ́ba Allahu Satiraman. Pé tí wọ́n bá rí ìsàpadà tí wọ́n bá kó fún bàbá aláwo yẹn àbá àfáà yẹn àbí pásítọ̀ yẹn tàbí oníwòsàn yẹn tàbí eléwé ọmọ yẹn tó wá ní wọ́n lọ wá tí wọ́n wá wọ́n ní yóò sì bẹ́ lọ́n lé lórí yóò sì jọ́ èyí àwọn àkàn padà. Ó wá lè má dàbí bó ṣe wà tẹ́lẹ̀ ṣùgbọ́n yóò tún máa rí lò tó wá yájú wípé kọ́ mọ́ sí ń bẹ̀ lọ. Ẹ wo àárín yẹn. So gbogbo agbára yìí ń sìn yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà báwọn àfáà kọ̀ọ̀kan lákatakítí wọ́n wá ń dìde wọ́n ń kọ̀ndẹ́mù gbogbo nǹkan tí ọ̀nà tí Yorùbá ń rìn tá a fi ranra wa lọ́wọ́ tá a fi ń gbara wa kalẹ̀. Àrùn míì tẹ̀ wá ń bẹ́ẹ̀ tí wọ́n gbé lọ hospital gbogbo lọ hospital kún orí ṣe. Tó jẹ́ pé àwọn eléwé ọmọ yìí iná Ọlọ́run fún ní agbára rẹ̀ tí wọ́n ń ṣe. Àìmọye àrùn pọ̀ gan-an èmi ò mọ orúkọ wọn ni wọ́n pọ̀ gan tẹ́ pé wọ́n bá ṣe lọ hospital tán sọ operation fún wọn yóò tún padà tí wọ́n bá sọ operation fún wọn yóò tún padà. Wọ́n dẹ̀ ń gbé lọ sóde àwọn eléwé ọmọ àwọn babaláwo àwọn adáhunṣe àwọn àfáà mùsùlùmí àwọn àfáà kìrìsìtẹ́nì Ọlọ́run dẹ̀ ń fún wọn lágbára láti ṣe tí è ṣe pé wọ́n ń lo nǹkan tí ò dáa láti pèsè àwọn oògùn yìí. Gbogbo nǹkan yìí pátápátá lẹ̀sìn Islam ṣàdóńdó wípé àfi ká kọ̀ndẹ́mù gbogbo ẹ̀. Tá a bá dẹ̀ wá gbé yẹ̀wò gbogbo capsule tá a ń lò ìbáṣirí ẹsẹ̀sẹ̀ hàn ń ṣe ni. Báwa náà ṣe ń ṣe tiwa ilé àwọn òyìnbó náà ń ṣe tiwọn tí wọ́n kàn wá nímọ̀ tó tójú tiwa lọ ni. Tí báwa náà ti ń ṣe capsule báyìí. Gbogbo àwọn nǹkan ọ̀dọ́ wọn tọ́lọ́run fi ta wọ́n lọ́rẹ ńlá wọn náà ń modernize tí wọ́n ń sọ di oògùn olómi tí wọ́n ń sọ di oníkóró tí wọ́n ń sọ di capsule tí wọ́n ń sọ di tẹ̀ǹpọ̀rọ̀ tí wọ́n ń sọ di gbogbo ẹ̀ lóríṣiríṣi tí wọ́n ń tà lówó gegere fún wa. Ẹ rí wípé àwọn èèyàn tiwa náà ti ń já sí wọ́n ti ń ṣe wọ́n ti ń modernize ẹ̀. Kàkà ká máa fi gbara wa níyànjú kàkà ká máa fi síra wa níyè ká máa tún kọ́ra wa lọ́gbọ́n wípé ẹ tún rìn báyìí ẹ rìn báyìí ẹ rìn báyìí. Nínú àwọn nǹkan tí bàbá wa tọ́lọ̀ ń jogún fún wọn àwọn tí ó bá dá ń bẹ́ completely ẹ yọ wọ́n sẹ́gbẹ̀ẹ́. Ẹ yọ wọ́n sẹ́gbẹ̀ẹ́ ẹ má lò wọ́n. Èmi ọmọ yìí tí ọ̀dà ń bẹ o ṣùgbọ́n àwọn tèmi mọ̀ wọ́n dáa. Èyí tẹ́yìn bá bìlíwù pé eléyìí ọ̀dà eléyìí ọ̀dà eléyìí ọ̀dà kí wọ́n yọ pò ń bẹ́ẹ̀ wọn ò lè gbàgbé gbogbo ẹ̀ wọn ò lè gbàgbé rẹ o wọn ò lè gbàgbé gbogbo ẹ̀. Oògùn ẹ̀fọ́rí oògùn ẹsẹ̀ dídùn ni béèyàn bá dá lẹ́sẹ̀ ni béèyàn kan lọ́wọ́ ni béèyàn bá oògùn akókóró ni gbogbo àwọn nǹkan yìí ẹ sáfẹ́ káńsù gbogbo ẹ̀ pátápátá. Kọ́mọ̀ wá sí ìrànlọ́wọ́ kankan tí ẹ̀sìn Islam tí ó máa ṣe fáwọn tá a jẹ́ mùsùlùmí kódà àwọn tí ì jẹ́ mùsùlùmí gan. Kí ló dé ibolẹ̀ ń tì wá lọ gangan. Bí wọ́n bá sọ eléyìí ẹni ọ̀dà bí wọ́n sọ tọ̀hún ẹni ọ̀dà. Wọ́n sì ń lóògùn Saudi àbí wọn ò lóògùn ní sípò hospital ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé báwọn oògùn òyìnbó yìí náà wọ́n ń kó lọ bẹ̀. Àwọn náà ní tiwọn tí wọ́n ń ṣe kọ̀ndẹ́mù tilẹ̀ tiwọn débi pé àwọn nǹkan tó ń lọ kọ́ látọ̀dọ̀ wọn tí wọ́n ń ṣe lọ́dọ̀ wa ń bí. Gbogbo nǹkan tí wọ́n kọ̀ndẹ́mù ọ̀nà tá à ń gbà ṣe tiwa làwọn náà ń gbà ṣe tiwọn tí ó bá dànù rẹ̀ ní ẹ jẹ́ wọn yọ dànù. Wọ́n sì wá kọ̀ndẹ́mù gbogbo ẹ̀. Màá fi fídíò kan hàn yín sìn yìí kẹ́ ẹ wo n tó ṣẹlẹ̀ ń bẹ̀. Wọ́n gbé obìnrin kan lọ sí hospital ó fẹ́ rọbí ó fẹ́ bímọ. Ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ń lọ bí oṣù kan lọ hospital wọ́n ṣe tíì kọ̀rọ̀mọ bí. Àwọn nọ́ọ̀sì tí ń gbẹ̀bí fún wọ́n ṣe tíì wọ́n lo gbogbo ọgbọ́n tí wọ́n mọ̀. Ìgbà báyìí sí lo gbogbo ọgbọ́n tí wọ́n mọ̀ tí ó bá ti ṣe lọ hospital kí ló tó kàn wọ́n fàbẹ̀ lálókù. Ìgbà wọn wá wálé wọ́n ránṣẹ́ sí ọkọ rẹ̀
pé báyìí ni o ibi tíṣẹ́ ti dé bá òun wà lọ́dọ̀ babaláwo kan ni bóyá ọ̀rẹ́ ni wọ́n ni bóyá ẹ̀gbọ́n rẹ̀ ni bóyá mọ̀lẹ́bí rẹ̀ kan ni òun lọ kí ẹni yẹn ni ibẹ̀ wọ́n ti wá jíṣẹ́ fún wípé tọ́ nǹkan báyìí ń ṣẹlẹ̀ ní hospital pé ìyàwó rẹ̀ ọ̀rọ̀ ọmọ bí o n ti ń lọ bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì pé kọ̀ ọ̀rọ̀ ọmọ bí ó dàbí kí wọ́n wá lódì kejì irú èwo leléyìí òun á dìde ń tọrọ àyè lọ́dọ̀ bàbá pé bàbá ẹ jẹ́ ń yọjú sí wọn lọ́hùn-ún ẹ jẹ́ ń lọ kí n mówó lọ bàbá ní kó dúró kí wọ́n ní òsì wọn ní kọ̀ ọ̀rọ̀ ọmọ bí ọ̀dà tẹ̀lé mi ká lọ lẹ̀ nkùlé wọ́n ní bàbá yẹn wọ́n á já ewé oríṣìí mẹ́ta ó kì í bọnú ara wọn wọ́n lọ́wọ́ amúgbẹ ẹran bíi mẹ́ta ó fi lórí ewé yìí ó wá yí ipò mọ́ra wọn ó wá dàgbé àtìyàn fi ṣe sẹ́rẹ́ tíyàn bá mì tí gbẹ̀ràn yẹn ọmọ mi nínú ewé yẹn ó wá fi lẹ́rọ ọkùnrin lọ pé tọ́ bá ti dọ̀hùn lò báyìí gbogbo tó lè nì ìrọ̀rùn ló máa wáyé ọkùnrin yìí gbà pẹ̀lú ẹ̀mí ìgbàgbọ́ ní táwọn nọ́ọ̀sì àwọn dókítà ti ṣe tí wọn ò rójútu rẹ̀ tí wọ́n ní ó sì ṣe abẹ fún ni gbogbo àwọn doctors tó wà lọ́sítà yẹn wọ́n ti gbìyànjú gbogbo agbára wọn àtòyìnbó ní wọn àti aláwọ̀ dúdú ní wọn gbogbo wọn ti gbìyànjú agbára obìnrin yìí ọ̀rọ̀ mọ bí ìgbà tọkọ rẹ̀ débẹ̀ ibo nìyàwó wà wọ́n náwó ibi tó wà sí kò bá ní àwọn nọ́ọ̀sì kankan lọ́dọ̀ rẹ̀ bí bàbá ti ní kó ṣe bóun ṣe ṣe nù àtọmọ àti bí àtẹ̀jẹ́ ó di wíńta lẹ́ẹ̀kan náà ara túyàwó ọmọ tuntun wáyé lọ́ba ni wẹ́ẹ̀ ariwo làwọn nọ́ọ̀sì gbọ́ làwọn dókítà gbọ́ làwọn yọjú bẹ̀ pé kí ni ń ṣẹlẹ̀ bó ló ṣe rìn arákùnrin àwọn ti ṣe kinní yìí tí bàbá kan fún mi ní tó ní lò ó bàbá wo ni olórí ẹni tó lọ hospital tẹ̀lé ọkọ rẹ̀ lọ́bẹ̀ lẹ́yìn ìgbà wọn yanjú gbogbo nǹkan tán wọ́n ní ìwòsàn tí obìnrin ti fi kinní ń ṣe láwọn obìnrin tí wọn ò rí rọ́mọ bí tí wọ́n máa ń fabẹ́ la inú wọn tẹ́lómi ó padà yè tẹ́lómi ó padà kú tẹ́lómi ó padà ní rọ́mọ bí mọ́ tí wàhálà ńlá mi ó ṣẹlẹ̀ sẹ́lómi tẹ́lómi ó sì rúyè wọ́n ní wọn sọ pírẹ́sẹ̀ mọ́ bẹ́ẹ̀ kínní òun lobìnrin òun lò tí fi ń ṣe ìwòsàn fún gbogbo àwọn tó bá ti fẹ́ rọbí tí wọn ò rọ́mọ bí ẹ tẹ̀lé mi ká lọ ẹ jẹ́ ká lọ wò gbogbo ẹ̀kọ́ là á parẹ́ gbogbo àṣà wa kọ́ la rí parẹ́ tẹ̀ ẹ jẹ́ ká lọ gbádùn fídíò náà. má sọ pé nìkan wọná ìwọ kọ́ ló ń pè. wọ́n ní ọ̀rẹ́ àwọn kan ìyàwó rẹ̀ ń rọbí kò wá sí nítòsí láti lè sáìnì wípé wọ́n fẹ́ ṣe operation fún ó wá ní kóun ó lọ bẹ̀. òun wá fẹ́ kúrò ń bẹ̀ ibi tóun wá wà òun wà lọ́dọ̀ bàbá kan bàbá òun sì ní babaláwo ni. bàbá yẹn wá ní ibo ló ń sá lọ. ó ní ẹnìkan tí ń pè òun yẹn wọ́n fẹ́ ṣe operation fún ìyàwó rẹ̀ tí ò rọmọ bí òun wá fẹ́ lọ sáìn. bàbá yẹn ní kò rọmọ bí kẹ. bàbá yẹn wá mú òun lọ sẹ́yìn kùlé. ó wá já ewé mẹ́ta kan ó wá tì í bọnú ara wọn. ó wá ṣa ìgbé adìẹ ó wá dà á sínú ewé òun. ó wá ní tó bá dí ọ̀dọ̀ ọmọbìnrin òun tí ń rọbí lọ́wọ́ òun ó ní kó wá gbé ewé yẹn síbi ojú ibi tọ́mọ ó gbà jáde kó máa wá ṣe bí ìgbà téèyàn bá ń pin ẹran. òun wá dé hospital òun bá wọn nọ́ọ̀sì òun ní kẹ́nìkan fọgbọ́n tàn wọn nọ́ọ̀sì lọ. bóun ṣe wò pé kóun tiẹ̀ máa lò ju 10 seconds lọ. òun bá sáyé gbé síbi ibi tọ́mọ ń gbà jáde àti ọmọ àti bí ẹ̀jẹ̀ rẹ̀ bá òun ní gbogbo aṣọ ni. àwọn nọ́ọ̀sì tí wọ́n ti fẹ́ lọ palẹ̀ mọ́ operation ló bá di pé àtọmọ àti bí ti wálẹ̀. ìyá tó ní hospital wa ní báwo ló ti ṣe. èmi náà mọ̀ bàbá kan ló kọ́ mi o mú mi dọ́dọ̀ bàbá náà. ó wá ní ìyá tá à ń sọ yìí irú patient bẹ́ẹ̀ tí ọ̀rọ̀ ẹ ti gba operation bẹ́ẹ̀ more than 400 ló ti fi gba ọmọ jáde lábẹ́ babaláwo òun iná ni ó wà àbálìjẹ́ náà. ẹni tó wá bá Musa lórí ìdúró wípé Fìràhùn náà fẹ́ pa ọ́ máa sá lọ ṣé mùsùlùmí ni lọ́jọ́ náà ni àbí kìrìsìtẹ́nì àbí babaláwo nítorí pé ó sọ fún ànábì ọlọ́run pé wọ́n fẹ́ pa ọ́ lọ́lọ́run fi ní ìwọ náà ó dẹni àlìjẹ́ náà. lọ tú èmi ara ẹ̀ ṣeun tó pè ní ṣìfà ulfuad làwa mójútó ń bí. má sọ pé nìkan wọná ìwọ kọ́ ló ń pè. wọ́n ní ọ̀rẹ́ àwọn kan ìyàwó rẹ̀ ń rọbí kò wá sí nítòsí láti lè sáìnì wípé wọ́n fẹ́ ṣe operation fún ó wá ní kóun ó lọ bẹ̀. òun wá fẹ́ kúrò ń bẹ̀ ibi tóun wá wà òun wà lọ́dọ̀ bàbá kan bàbá òun sì ní babaláwo ni. bàbá yẹn wá ní ibo ló ń sá lọ. ó ní ẹnìkan tí ń pè òun yẹn wọ́n fẹ́ ṣe operation fún ìyàwó rẹ̀ tí ò rọmọ bí òun wá fẹ́ lọ sáìn. bàbá yẹn ní kò rọmọ bí kẹ. bàbá yẹn wá mú òun lọ sẹ́yìn kùlé. ó wá já ewé mẹ́ta kan ó wá tì í bọnú ara wọn. ó wá ṣa ìgbé adìẹ ó wá dà á sínú ewé òun. ó wá ní tó bá dí ọ̀dọ̀ ọmọbìnrin òun tí ń rọbí lọ́wọ́ òun ó ní kó wá gbé ewé yẹn síbi ojú ibi tọ́mọ ó gbà jáde kó máa wá ṣe
bí ìgbà téèyàn bá ń pin ẹran. òun wá dé hospital òun bá wọn nọ́ọ̀sì òun ní kẹ́nìkan fọgbọ́n tàn wọn nọ́ọ̀sì lọ. bóun ṣe wò pé kóun tiẹ̀ má lò ju 10 seconds lọ. òun bá sáyé gbé síbi ibi tó máa ń gbà jáde. àti ọmọ àti bí ẹ̀jẹ̀ rẹ̀ báwọn ní gbogbo aṣọ ni. àwọn nọ́ọ̀sì tí wọ́n ti fẹ́ lọ palẹ̀ mọ́ operation ló bá di pé àtọmọ àti bí ti wálé. ìyá tó ní hospital wa ní báwo ló ti ṣe. èmi náà mọ bàbá kan ló kọ́ mi o mú mi dọ́dọ̀ bàbá náà. ó wá ní ìyá tá à ń sọ yìí irú patient bẹ́ẹ̀ tí ọ̀rọ̀ ẹ ti gba operation bẹ́ẹ̀ more than 400 ló ti fi gba ọmọ jáde lábẹ́. bàbá aláwo òun iná ni ó wà bàlìjẹ́ náà. ẹni tó wá bá Musa lórí ìdúró wípé Fìràhùn náà fẹ́ pa ọ́ máa sá lọ. ṣé mùsùlùmí ni lọ́jọ́ náà ni àbí kìrìsìtẹ́nì àbí babaláwo. nítorí pé ó sọ fún ànábì ọlọ́run pé wọ́n fẹ́ pa ọ́ lọ́lọ́run fi ní ìwọ náà ó dẹni àlìjẹ́ náà. lọ tú èmi ara ẹ̀ ṣeun tó pè ní ṣìfà òlìfò àd làwa mójútó ń bí. má sọ pé nìkan wọná ìwọ kọ́ ló ń pè. wọ́n ní ọ̀rẹ́ àwọn kan ìyàwó rẹ̀ ń rọbí kò wá sí nítòsí láti lè sáìnì wípé wọ́n fẹ́ ṣe operation fún ó wá ní kóun ó lọ bẹ̀. òun wá fẹ́ kúrò ń bẹ̀ ibi tóun wá wà òun wà lọ́dọ̀ bàbá kan bàbá àwọn sì ní bàbá aláwo ni. bàbá yẹn wá ní ibo ló ń sá lọ. ó ní ẹnìkan tí ń pè òun yẹn wọ́n fẹ́ ṣe operation fún ìyàwó rẹ̀ tí ò rọmọ bí òun wá fẹ́ lọ sáìn. bàbá yẹn ní kò rọmọ bí kẹ. bàbá yẹn wá mú òun lọ sẹ́yìn kùlé. ó wá já ewé mẹ́ta kan ó wá tì í bọnú ara wọn. ó wá ṣa ìgbé adìẹ ó wá dà á sínú ewé òun. ó wá ní tó bá dí ọ̀dọ̀ ọmọbìnrin òun tí ń rọbí lọ́wọ́ òun. ó ní kó wá gbé ewé yẹn síbi ojú ibi tọ́mọ ó gbà jáde. kó máa wá ṣe bí ìgbà téèyàn bá ń pin ẹran. òun wá dé hospital òun bá wọn nọ́ọ̀sì òun ní kẹ́nìkan fọgbọ́n tàn wọn nọ́ọ̀sì lọ. bóun ṣe wò pé kóun tiẹ̀ má lò ju 10 seconds lọ. òun bá sáyé gbé síbi ibi tó máa ń gbà jáde. àti ọmọ àti bí ẹ̀jẹ̀ rẹ̀ báwọn ní gbogbo aṣọ ni. àwọn nọ́ọ̀sì tí wọ́n ti fẹ́ lọ palẹ̀ mọ́ operation ló bá di pé àtọmọ àti bí ti wálé. ìyá tó ní hospital wa ní báwo ló ti ṣe. èmi náà mọ bàbá kan ló kọ́ mi o mú mi dọ́dọ̀ bàbá náà. ó wá ní ìyá tá à ń sọ yìí irú patient bẹ́ẹ̀ tí ọ̀rọ̀ ẹ ti gba operation bẹ́ẹ̀ more than 400 ló ti fi gba ọmọ jáde lábẹ́. bàbá aláwo òun iná ni ó wà bàlìjẹ́ náà.